Only Jesus TV. Olóyè Sunday Ìgbòho ṣá májàsọ́lá wọ́n balẹ̀ sí ìlú Kwara Ìlọrin. Gómìnà Kwara State ẹ kú àlejò ẹ kú àmójúbà o. Bí wọ́n ṣe ń wọ ìlú Kwara nìyí, gbogbo àwọn ọmọ ìlú Kwara, gbogbo ará ìlú Kwara pátápátá ni wọ́n gba olóyè Sunday Ìgbòho ṣá ní àlejò. Gbogbo ẹ̀yin ọ̀daràn ẹ wo iná mọ́ yín o, ẹ̀yin afẹ̀míṣòfò, ẹ̀yin amòkùnṣẹ̀kà. Olóyè Sunday Ìgbòho ti dé. Àwọn ìwé ẹkùn security network ní Kwara ni wọ́n ń kí olórí wọn káàbọ̀ yẹn. Ní báyìí wọ́n fẹ́ lọ bá gómìnà. Ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral gan. Ẹ ṣeun, yóò dára fún wa. Ẹ jẹ́ n fọ́nrán yìí sílẹ̀ kẹ́ ẹ wò kẹ́ ẹ gbádùn ẹ̀ dáadáa. Ó yá.
ìdùnnú ló ṣubú layọ̀ fún gbogbo àwọn ọmọ ìpínlẹ̀ Kwara pátápátá àti nígbà gbogbo ẹ̀ pé tó àlàáfíà yóò bẹ̀rẹ̀ sí ní jọba báyìí àkókò tó báyìí tí àwọn tó ti sá kúrò nílé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa padà wá sí ilé wọn. Àwọn tí ò lè ṣòwò mọ́ tí wọ́n ti fi ọjà wọn sílẹ̀ fi iléeṣẹ́ wọn sílẹ̀ wọn ò tún padà báyìí fún gbogbo yóò tún padà bọ̀ sípò lágbára Ọlọ́run. Ṣé ẹ ti rí báyìí ẹni pé ní agbára bí a ṣe wá náà ni a ti wọlé yẹn ẹni pé ní agbára ẹ wo bí èrò bí wọ́n ṣe pọ̀ tó ní ọjọ́ ti tòní ó ga. Ṣé ẹ ti rí báyìí ẹ wo bí èrò bó ṣe pọ̀ ẹ ti rí báyìí ṣé ẹ ti rí báyìí ó nìyẹn ẹnu ọkọ ẹ wo lẹ̀ ẹnu ọkọ ẹ ti rí báyìí. ẹnu kọ́ ó dọ̀hún. Nàṣó ó dọ̀hún. Ó ti lọ ọṣọ. Àwọn ìjọba fẹ́ lu géètì rẹ̀. Ìlà ní sẹ́ lẹ́yìn ọmọ sọmọ. Ó yá ìwọ tẹ́rí sí ni mo pa lórí. Ó yá àwọn ìjọba fẹ́ lu géètì rẹ̀ sọ. Koiki Media bring you closer to your doorstep. A dúpẹ́ gbogbo àtàdìjọ wo fọ́nrán yìí bí olóyè Sunday Igboho àti Ìwẹ̀kùn Security Network bí wọ́n ṣe balẹ̀ sí Kwara Ìlọrin. Gómìnà Kwara wọ́n kí wọn káàbọ̀, gbogbo inú tọmọdé tàgbà tarúgbó tọkùnrin tóbìnrin tónílé tàlejò ní ìlú Kwara ni inú wọn ń dùn tí wọ́n ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ pé olóyè Sunday Igboho ó wá gẹ́gẹ́ bí akọni láti wá gbà wọ́n lọ́wọ́ àwọn kọ̀lọ̀wọ̀ sí àwọn afẹ̀míṣòfò àwọn oníkúpani. Ẹ jọ̀wọ́ gbogbo àwa tá nífẹ̀ẹ́ tí a jẹ́ ọmọ Yorùbá nítòótọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fi àdúrà ká máa fi ṣọwọ́ sí olóyè Sunday Igboho àti gbogbo àwọn ọmọ tí wọ́n kó sẹ́yìn lọ wípé kí Ọlọ́run kó wà pẹ̀lú wọn, kọ́lọ́run kó máa ṣíwájú ogun fún wọn, kọ́lọ́run kó máa gbé wọn lékè wípé wọn ò ní kábàámọ̀, agara ò ní dá wọn o, agara kì í dá oníṣe Elédùmarè. Ẹ ṣé bó bá tún ṣe ń jẹ́ bó bá tún ṣe ń lọ a máa mú wá sí ojú táyé fún wa, a máa update wa bó bá ṣe ń lọ ní Kwara pẹ̀lú àwọn Ìwẹ̀kùn Security Network tí olóyè Sunday Igboho jẹ́ olórí wọn. Ẹ ṣé, ẹ comment, kẹ́ share, kẹ́ dẹ̀ bá wa like. Láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.